ìṣẹ̀ṣe babaláwo náà gbòògò tí tó bá ṣọṣẹ fún yín bàbá mi àwọn ò ní ṣe fún yín bẹ́ẹ̀ yẹn o kó tó ṣe fún yín wá bè lọ́wọ́ ṣẹ̀dá yín wọ́n á ní kẹ́ bá ifá sọ̀rọ̀ tẹ́ bá bá fá sọ̀rọ̀ tán wọ́n wá dà á pé ọmọ yìí ó ti bèrè ó yá wọ́n á bèrè pé iwájú ọpọ́n ọgbọ́n ẹ̀yìn ọpọ́n ọgbọ́n olùmọ̀ ọ̀kan lọ́tún olùmọ̀ ọ̀kan lósì ó yá lọ wò wá wọ́n á wo ìṣẹ̀dá yín wá ni pé kí ló máa bọ́ ọmọ yín mu ọṣẹ wo ni ká ṣe fún ṣọṣẹ ló máa bá lára mu ni àbí ká ṣe pèsè fún ni àbí ká bẹ̀ wọ́n ìyá mi ni ó tán tó ẹ pọ̀ ṣe ló bá yín lára mu ọṣẹ tó máa bá ìṣẹ̀dá yín mu náà máa ṣe fún yín wọn ní bèbè kí lẹ bá wá ifá ló máa sọ olùmọ̀ lọ́kàn ni ifá ẹlẹ́rìí ìpín àtọ́yẹ tí kò sún wọn ṣe òun ló mọ̀ kó tó bá yín lára mu ohun Olódùmarè ni wọ́n á dẹ̀ ṣe fún yín bá yín lára mu ẹ má ní ẹ̀ ń wọṣẹ pé ẹ mẹ́ẹ̀kan tàn yín o ẹni tó bá ti wọṣẹ láyé ìtọ́jú ọmọ Yorùbá òun tán ó máa lé òní bá ni kò ń ṣèpè ó lè gbúdọ̀ rúbọ Ṣẹ́gun ẹ ṣe ó gbúdọ̀ rúbọ tó bá ti ń rúbọ pẹ̀lú ẹ̀ ọ̀nà máa là torí tó bá ṣẹṣẹ yẹn tán wọ́n máa gbé ẹbọ wọ́n á gbé tutù wọ́n fi bẹ̀ wọ́n ìyá mi ọ̀nà á là bàbá mi kò tó fẹ́ sọ nìyẹn máa sọ̀rọ̀ yín rẹ̀ ní sọ̀rọ̀ tán ẹ ṣe. bàbá wa ọkàn yẹn á balẹ̀ ara ẹ̀hún lẹ ti gbọ́ yẹn àwọn ọ̀rọ̀ nípa ọṣẹ ọ̀rọ̀ nípa iṣẹ́ ọ̀rọ̀ nípa nǹkan yẹn náà tẹ̀ wá ní àwọn kọ́ ni bàbàrà nínú nǹkan tó wà nínú ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ bí kò ṣe pé iṣẹ́ ni ọmọ Yorùbá ń ṣe ọ̀nà ìparun lásán ni ilé kéwú ọ̀nà ìparun lásán ni ká fi nǹkan wa lẹ̀ kó má wù wá ó jẹ́ pé tẹnilẹ́ni la máa gbé sórí kiri ọ̀nà ìparun ni Kùránì ọ̀nà ìparun ni Báíbù ọ̀nà ìparun ni Islam ọ̀nà ìparun ni gbogbo nǹkan wọ̀nyẹn kò sí àǹfààní ẹyọ kan tí ó lè kó bá kọ́ńtì kan bí kò ṣe pé ká promote iṣẹ́ ni oògùn ìṣẹ́ làwọn parent wa wí fún wa nígbà tá à ń dàgbà kò sí nǹkan kan míì táwọn bàbá wa mọ̀ ju kan ṣe iṣẹ́ lọ ẹni tó ń dáko ń dá oko ẹni tó ń mú ọmọ ẹ̀ lọ ságbẹ̀dẹ kó lọ kọ́ṣẹ́ lágbẹ̀dẹ ó wà ẹni tó ń mú ọmọ ẹ̀ lọ kó lọ kọ́ṣẹ́ òfì ó wà ẹni tó ń mú ọmọ ẹ̀ lọ síbì kan kó lọ kọ́ nǹkan eléyìí ó wà oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ education ni oríṣiríṣi education ni ó wà nílẹ̀ Yorùbá kí westernization ó tó bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá so àwọn èèyàn wa wọ́n ní láti wà enlightened nípa difference tó wà láàárín westernization and education nǹkan tó ti wà nílẹ̀ Yorùbá ni ẹnìkan wá mú English tán translate fún yín tẹ́yìn ṣe wá ń pè ní education irú àwọn ọlọ́pọlọ lílọ́ báyìí bíi Abibullah yìí báyìí lójú ẹ̀ báyìí ẹ̀sìn òun ló jẹ́ kó jẹ́ èèyàn nínú ayé ìjẹ́nìyàn ẹ̀ inú ẹ̀sìn ló wà gbogbo nǹkan tó fẹ́ ṣe nínú ayé ẹ̀sìn ló máa ṣe fún so irú àwọn ọlọ́pọlọ lílọ́ bíi Abibullah yìí àwọn náà ń fa ilẹ̀ Yorùbá sẹ́yìn tàbá ní kán wá sókè báyìí kán wá sọ bí ìlú yìí ṣe lè tẹ̀síwájú fún wa kò sí nǹkan tán lè sọ nínú ẹ̀ ju pé ìlú yìí ò ní láti tẹ̀síwájú bí kò ṣe kẹ́rìbọ̀dì lọ máa lé àlùjánà kò sí nǹkan tá a gbọ́dọ̀ gbélé ayé yìí ṣe nípa development bí kò ṣe ká máa ronú ọjọ́ sàárè tán ti fi alẹ̀ mọ́ yín iná tán ti fi alẹ̀ mọ́ yín ejò tó máa ṣọ́ yín jẹ tẹ́ ẹ bá ti gba Islam nínú sàárè òun ló fa tọ́pọ̀lọpọ̀ yín tí ọpọlọ yín kú tí ẹ lè ronú bá ṣe máa develop ilẹ̀ wa àwọn ará àdúgbò ń dìde wọ́n ń gbẹ́ gọ́tà tí gọ́tà yẹn dẹ̀ máa sáàbù wọn tó máa protect ọ̀nà wọn from drainage from flood wọ́n create a drainage system nílẹ̀ Yorùbá way back odò máa ń wà tó ń differentiate ìlú àwọn bàbá wa ń ṣe bíríìjì sórí odò yìí táwọn èèyàn máa ń gbà kọjá education òyìnbó kọ́ la fi mọ̀ pé wọ́n ṣe bíríìjì ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa lọ́kọ́ kúrò ń bí tó ń lọ ṣe bíríìjì yìí fún wọn nílùú òyìnbó story yẹn nílè rí ní anywhere ṣùgbọ́n tẹ́ ẹ bá dé ìlú òyìnbó fúnra yín tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó pé wọn ò dé ìlú òyìnbó òun rí gan ó dàbí pé bóyá paradise kan lójú wọn ni ṣùgbọ́n ọ̀tẹ́ ẹ bá débẹ̀ lẹ́ máa rí ẹ̀ wọ́n máa ṣàlàyé fún yín pé gbogbo bíríìjì tẹ́ ẹ ń wò yẹn àwọn bàbá làwọn bá yín ló wá kọ́ o gbogbo stadium tẹ́ ẹ ń wò yẹn àwọn bàbá làwọn bá yín ló wá kọ́ ọ àwọn ni wọ́n lò
láti wá kọ́ àìdíà tí a ti ní níbí ni àwọn wá gbé táǹkó yín lọ tẹ́ ẹ lọ ṣe fún wọn ẹ ṣe fún wọn tán kì í ṣe 100 years lẹ fi ṣe wọ́n ẹ̀ṣẹ̀ wá tún ìtàn yín kọ through this process ká sọ pé 1900 ni wọ́n ti kó àwọn èèyàn wa lọ 100 years mí ni pé year 2000 and slavery yẹn last mi ò mọ̀ bẹ́ẹ̀ ni ò tó 500 years tó fi last ẹ wá gbogbo kan ike ẹgbọ́ pọ̀lọ́kalẹ̀ pé ẹnìkan tó lè kó wa lẹ́rú tó lè kó wa lọ ṣe tó jẹ́ amúnisìn fún èèyàn dúdú fún odidi almost ká sọ pé 100 years péré èèyàn mélòó ló ń lo 100 nínú ayé ọ̀pọ̀lọpọ̀ evidence ni wọ́n ti máa kó kúrò ńlẹ̀ ní píríọ̀dù tán fi ń ṣe gbogbo nǹkan yìí so ẹni tó bá wo òṣùṣùṣù tó ní Yorùbá ò ní àkọọ́lẹ̀ irọ́ lásán ni wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àkọọ́lẹ̀ yìí ni wọ́n destroy torí kó má bàa dé orí ìran tiyín even from 1914 to 2014 was another 100 years tá amalgamate ẹ̀yin àtàwọn Fúlàní papọ̀ láàrin 100 years yẹn wọ́n ṣe ọṣẹ́ sí ilẹ̀ Yorùbá wọ́n yí ìtàn yín padà àárín 100 years yìí náà ṣe propagate Ọ̀rúnmìlà Mẹ́kà wèrè tán ló wá wọ́n á ń bèrè lọ́wọ́ àwọn mùsùlùmí tẹ́ ẹ̀ ní làákàyè rárá tọpọlọ yín ti jọba ẹni pé nìkan wá láti Mẹ́kà pó dé sí Ifẹ̀ ṣùgbọ́n ìgbà tó dé sí Ifẹ̀ ó pàdé àwọn èèyàn nífẹ̀ ó wá bá àwọn èèyàn yẹn jagun ó wá ṣẹ́gun wọn tábà ti wá níta ní bàbá Yorùbá ẹ máa ní ẹni tó wá láti Mẹ́kà yẹn ẹ̀yin dẹ̀ admit pé ó báyàn nífẹ̀ ẹjọ́ ṣé orí yín pé báwo lẹni tó jàlejò bó tẹ́ pé ìtàn yẹn ìtàn irọ́ ni tí ò exist rí ṣùgbọ́n ká tó wá pé òótọ́ ni báyìí ẹnìkan wá láti Mẹ́kà ó wá bá àwọn èèyàn kan tán tí ń exist níbì kan ó wá bá wọn jagun bóyá ó bá wọn jagun ó pa ọba wọn ó wá sọ̀rọ̀ ẹ̀ di ọba lé wọn lórí ẹ wá ní ẹnìyẹn o ní orírun wọn òun ni ó tẹ̀ wọ́n dó ẹjọ́ só mú làákàyè dání ẹni pé ó bá àwọn èèyàn níbẹ̀ ó pa wọ́n àwọn èèyàn tó wà ń bẹ̀ ta lórírun tiwọn ẹ ti rí pé gbogbo nǹkan yìí propaganda kí àwọn ọmọ Yorùbá in the last 100 years kàn lè gbà pé a ní Arabian origin pé a ní Arabic origin pé mùsùlùmí ló yẹ kí àwa ìran Yorùbá máa ṣe n tó ń try láti propagate nìyẹn ṣùgbọ́n àṣírí wọn ti tú gbogbo wa láti rí irọ́ tó wà nínú ọ̀rọ̀ yẹn mo dẹ̀ máa ń béèrè lọ́wọ́ wọn lórí ètò yìí ní gbogbo ìgbà tẹ́ bá ní Odùduwà Mẹ́kà ló tẹ Yorùbá dó ta ló tẹ Ìgbò dó ta ló tẹ Haúsá dó ta ló tẹ Fúlàní dó Ìgálà Ìdọ́mà Ìbíbìò Ìṣẹ̀kírì Ògójà Òwéré Ìlàjẹ Ìkálẹ̀ Ìgbèrà Ègbèrì Ìjọ Kámákálọ ta ló tẹ àwọn yẹn dó ṣe ti rí pé tájẹ́ẹ̀tì wọn ilẹ̀ Yorùbá ni wọn ò ní nǹkan míì ju pé wọ́n ń tájẹ́ẹ̀tì ilẹ̀ Yorùbá so ẹ̀yin olórí burúkú yìí ẹ tún dìde ẹni ẹ nítorí náà níwọ̀n bàtọ́ ti jẹ́ pé Odùduwà ni bàbá Yorùbá ta ni Odùduwà yẹn ta ló Odùduwà yẹn sìn ṣé Odùduwà yẹn sìn Ògún ni ṣebí àwọn Ògún ọmọ Odùduwà ní Yorùbá ní ìtàn t'Odùduwà wá jẹ́ láti Mẹ́kà ló ti wá Odùduwà tó wá láti Mẹ́kà yìí ọmọ Mẹ́kà mélòó ni wọ́n ti tún sọ ní Odùduwà lẹ́yìn Odùduwà yẹn àṣà máa ń wo football a dẹ̀ máa ń wo Saudi Arabia àti ìrí ẹyọ ẹnìkan tó ń jẹ́ Odùduwà láàrin wọn ká mọ̀ pé orúkọ Mẹ́kà ni Mẹ́kà ló ti wá then àwọn Nollywood kìíní for a whole long period of time wọ́n dá wàhálà lẹ̀ a ti mọ̀ yẹn a ti mọ̀ pé ìwọ̀nba díẹ̀díẹ̀ náà làwọn máa mú ní díẹ̀díẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìtàn irọ́ ìtàn èké àwọn mùsùlùmí ló dẹ̀ promote ẹ̀
so that wọ́n lè gbogbo múfì tán ti ṣe láyé yìí tán fi ba ìṣẹ̀ṣe jẹ́ àwọn mùsùlùmí ló ń kó owó sí ara owó tán fún wọn nìyẹn wọ́n wá sọ yín di inferior ẹ wá ń wora yín ẹ wá ń ṣe rédèrèdè àwa ń bá ọmọ Yorùbá sọ̀rọ̀ ó wá ní àwa láàmọ̀tàn yẹn tó bá ní kó sọ ìtàn ìlú ẹ̀ kò lè sọ ó wá ń sọ ìtàn nǹkan tó ṣẹlẹ̀ sí Àìṣà ní 1400 years ago tó wà nínú ilé tó ń jáde lọ tó ṣọ́ ànábì tánábì sá padà wálé tánábì wá lù ú tínú wá ń dùn ó wá ní ànábì ò lù ó kàn gbá ní omi pé èèyàn báyàwó ẹ̀ ṣeré ó gbá ṣó o wà ń bẹ̀ ní 1400 years ago ṣó o wà ń bẹ̀ ní 1000 years ago nígbà tán kọ ìtàn yẹn àbí 500 years ago tán ṣẹ̀ṣẹ̀ kọ́ àwọn tó kọ ìtàn yìí ní sọ̀hí ni ó lù àbí olú olólù ó gbá ní bọ̀ kì í ṣe kí bá ṣe lólù lálù bàrà èèyàn máa ń ṣe damage control èèyàn máa ń ṣe damage control tí nǹkan máa ṣẹlẹ̀ tájẹ̀ máa sáré mú story kan wá àwọn tó kọ ìtàn yìí náà wọ́n fẹ́ try láti paint ànábì wọn ní dáadáa ṣùgbọ́n wọ́n àpá yí wọ́n yí débi tán yí dé yẹn pé ó happen wọ́n dẹ̀ sọ yí ẹ̀ pé òkè o àdìtì yìí authentic ni ṣùgbọ́n ọmọ Ìlọrin fẹ́ yí ànábì ní kẹ́ ẹ nà ìyàwó yín ó ní pé ó ní kẹ́ fi handkerchief náà ni àlàyé tó wà ń bẹ̀ ni pé tí aṣọ náà nìkan fi nà ojoojúmọ́ ni àwọn àràbò ń gbá ojú ìyàwó wọn tán na ìyàwó wọn neighbor mi ni wọ́n ò lè dún pínpín lóríṣiríṣi wọn láàrin àdúgbò ọmọ mi máa ń sọnù wọ́n mú ọmọ mi tó ń gé apá ẹ̀ tá ń gé ẹsẹ̀ ẹ̀ tá ń kó sínú waste bin ẹ lọ wádìí ọ̀rọ̀ tí mo ń sọ yìí dáadáa tó bá lòun ò ṣe Islam mọ́ even ní Europe ni mo ń sọ yìí o wọ́n dá ẹjọ́ fún tá ń dá ẹjọ́ ikú fún nínú ilé mo wo documentary ọ̀kan láàrin wọn tó ní pé àwọn dáàdi oníṣòwò mọ̀ pé òun lè parẹ́ kóun ó sọnù fún odidi ọdún méjì káwọn èèyàn máa rí òun kò dẹ̀ séèyàn tó máa béèrè gbogbo family náà máa pẹ́ pé Amina ti lóun ò ṣe Islam mọ́ o àwọn ò dẹ̀ fẹ́ kó sọ nínú community torí community máa pa nítorí náà àwọn ti dè mọ́lẹ̀ sínú ilé á wà nínú ilé yẹn ọlọ́pàá ò ní mà wọ́n máa dé wọ́n lè máa fún lóúnjẹ títí tó máa fi onúpòwàdà ó dẹ̀ ti mọ̀ nǹkan tó ń sign up fún tí mo kọ́ tó ń sign up fún láti bẹ̀rẹ̀ ó ti mọ̀ pé bẹ́ẹ̀ sì wọ́n ṣe rí leléyìí mélòó mélòó ní Ìlọrin mélòó mélòó ní Sókótó mélòó mélòó ní Kánò ni wọ́n ń dè mọ́lẹ̀ lójoojúmọ́ táláwọn ò sí ẹ̀sìn burúkú yìí mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wá nílẹ̀ Yorùbá ń bí náà wọ́n dẹ̀ ti rí òótọ́ ní gbogbo kan tá à ń sọ yìí wọ́n mọ̀ pé àparọ́ wọ́n mọ̀ pé nǹkan tá à ń kà yìí pé òótọ́ ni bó ṣe rí nìyẹn ṣùgbọ́n ẹlòmíì wọn ò lè fèsì being an apostate pé àwọn family wọn máa kẹ̀yìn sí wọn ẹlòmíì help tó ń rí ọwọ́ aláàjì ló ti ń rí aláàjì wá rẹ̀ gbọ́ pé kò ṣẹ̀sìn mọ́ kò lè rí help yẹn mọ́ ẹlòmíì láàrin wọn ó mọ̀ pé tóun bá kúrò nínú ẹ̀sìn yìí o kódà wọ́n lè pa òun gẹ́gẹ́ bí òfin ṣàríà ṣe sọ ṣùgbọ́n I understand pé kò easy ṣùgbọ́n kẹ́ máa wá síta ká wá máa divine di irọ́ kò lè work ẹ̀sìn yìí ló sọ ọmọdé ọ̀lẹ Yorùbá ò ya ọ̀lẹ rí mo délùú Ìbàdàn mo délùú Ifẹ̀ mo délùú Ìbàdàn mo dẹ̀ já sẹ́kún ẹkún mo sunkún gan ẹ̀yin èèyàn wa mo sun ẹkún àwọn ọkọ obìnrin àwọn ìyá ọmọ wọ́n wá ń tọrọ owó bàbá ọkọ mi ẹ ní dààmú ẹ ní ṣòfò ẹ ṣàánú mi ẹ fún wa a máa fún wọn lówó mo lọ ọmọ wọ́n tún lọ mobilize wá Ìbàdàn ti wá wọ́n ti di àlìmọ́ǹjìrí nílùú Ìbàdàn ní Ìbàdàn ọ̀rọ̀ tí mo sọ yẹn lọ wò everywhere mo lọ ìvẹ́tì kan ní Mapol ojú tì mí fún ìran Yorùbá bẹ́ẹ̀ ló ń wé ìjáàbù sórí wọ́n máa ń ṣí wá ní bẹ́ẹ̀ ni ojú tì mí níbàdàn ti wá
mi ò lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílọrin mi ò lè imagine ẹ̀. Ẹ̀sìn yìí ti sọ àwọn èèyàn wa di àlìmọ́ǹjìrí, obìnrin ò fẹ́ ṣiṣẹ́ mọ́. Mo ní ká láwọn obìnrin nìkan ló ṣì tọrọ owó mọ́ ní òkè, ọkùnrin géńdé ẹ̀dẹ́gbòrò Èkó tẹ bá béèrè orúkọ wọn, orúkọ Islam yìí náà ni. Ilé kéwú náà ti balẹ̀ ayé wọn jẹ́. Amúyàwó ilé wọn tì mọ́lé, wọn daṣọ bò lójú kẹlòmí má bàa rí, kò lè ṣiṣẹ́ báǹkì, ò bá lọ skul jù bẹ́ẹ̀ lọ, kàríà ẹ tán nìyẹn, ó di ìyàwó àfáà. Kò sí kan rere kan tí Islam wá mú wá sílẹ̀ Yorùbá tá a lè sọ pé ó wà a lè dìmú. Wọ́n sì ń pariwo àlùjánà o àlùjánà o, ẹran tí ọjọ́ sàárè o, sàárè ní kẹ́ máa lé o, àlùjánà ní kẹ́ máa lé o, nǹkan ayé yóò nítumọ̀. Wọ́n kó billion allocation state fún gọ́vnọ̀ á ní òun ò ní ṣe ọ̀nà, òun ò ní ṣe kinní kan pé kí ọ̀yàn èèyàn 350 wá tán fẹ́ rán lọ sí hajj. Wọ́n wá rán èèyàn 2000 3000, wọ́n rán wọn lọ sí hajj ní north. Wọ́n rán 10,000 15,000 Nigerian lọ sí hajj pẹ̀lú 10 million per individual. Wọ́n tún wá sẹ́ndí 450,000 sákàntì wọn pé ẹ wà ní hajj o. Ẹjọ́ èèyàn wa kí náà sọ, wọ́n ní tẹ bá ti lọ hajj yẹn ẹ̀ṣẹ̀ yín á parẹ́. Tẹ bá ti lè tàwáàfù òkúta ẹ̀ṣẹ̀ yín á parẹ́. Owó yẹn a ní láti fi tún ìlú ṣe, provided tá bá ti lè ná sí ọ̀nà ẹ̀sìn. Ó ti tẹ́ mùsùlùmí lọ́rùn. Ẹni tó bá lówó tó lè ná owó yìí sí ọ̀nà ẹ̀sìn, ìran àwọn èèyàn lọ hajj, ìran wọn lọ ládàáni lọ́dọ̀ Ọlọ́run, ń ó wù kó o ṣe ẹran lọ. So gọ́vnọ̀ kan wá kó gbogbo allocation state kan a kó, federal náà support torí pé wọ́n ti dominate, wọ́n wà ignorant. Ibi tí condition Nàìjíríà wà lọ́wọ́lọ́wọ́ nìyẹn èèyàn wa. Àwa ń sọ bàbá ti sọ síwájú, a rí pé north ní gbogbo ẹ̀ ti wọ́ wá. Tó bá àti jẹ́ pé ọ̀nà ẹ̀sìn ni o fẹ́ náwó ẹ sí, ni o fẹ́ ṣe gọ́vnọ̀ ẹ sí, ló fẹ́ ṣe nǹkan yẹn sí, mùsùlùmí ready láti gullibly follow you because their religion is dominance and taking over of domination and taking over of people's land. Fúlàní ń pààyàn, o ò lè rí àfáà kó dìde kó comment lé lórí. Wọ́n ń pa àwọn èèyàn ní everywhere ní north lójoojúmọ́, ní Taraba, ní Nasarawa, ní Adamawa, Plateau. Ní Plateau ò lè rí wọn kọ́ jáde kan sọ̀rọ̀ nípa ẹ̀ torí pé wọ́n ń pààyàn sí ọ̀nà ẹ̀sìn ni. Ó wà nínú Quran. Ọ̀nà iṣẹ́ àtàṣà Lárúbáwá ẹ̀sìn àfi pọ́n lé ni. Iṣẹ́ àtàṣà Lárúbáwá kò sí wọn tó jẹ́ ẹ̀sìn ẹ ṣe. So òun náà pa èèyàn fún torí pé ó ti wà nínú ìwé wọn, torí búùkù wọn pé ókè o ẹ̀yin èèyàn wa yìí o, a ti pa yín láṣẹ o láti jà fún ọ̀nà ẹ̀sìn. Wọ́n á pa yín, ẹ̀yin náà sì máa pààyàn sí ọ̀nà ẹ̀sìn. Nípasẹ̀ èyí àdí tí wọ́n sọ pé 64 virgin náà máa fún wọn. Wọ́n á pa èèyàn lọ, wọ́n kí Allahu Akbar. Mo rí fídíò kan lálẹ́ mo tó fẹ́ sunkún, mi ò mọ̀ bí a mo lè ṣòwò ẹ̀ bí a TikTok dẹ̀ máa bọ́n, ó lè lọ bọ́n ni wa. Ṣe lá pa àwọn èèyàn sílẹ̀ lọ. Bá ní ẹ má ṣu ẹ. Bẹ́ẹ̀ni ni ẹ sọ dáadáa o. Allahu Akbar ẹni tó máa padà rẹ̀ tì nìyẹn o. Ẹni tó fẹ́ dún lọ́rùn bismillah ni o. Ẹ máa sọ dáadáa o. Méjì ni o. Ẹni tó yìnbọn fún Allahu Akbar nìyẹn. Ẹni tó gé ọrùn ẹ̀ bismillah nìyẹn o. Ẹ ṣe. So bàbá mi, kí ni ká wá ṣe? Ṣé ká yọ̀ǹda wọn, ká má tiẹ̀ sọ̀rọ̀ yìí mọ́, ká má tú àwọn àṣírí tá a ti rí nínú ìwé wọn tó yẹ pé òun ni wọ́n ń tẹ̀lé yìí? Gbẹ̀rù tó continue ni o. Àìdáàdú dúró ni. A máa tún àṣírí àwọn òwe Ká wọ̀nyẹn. dá ẹnu dúró ni. Tàbá tó wá ń sọ, wọ́n á máa wá sókè pé orí burúkú lẹ̀ ń ṣe yìí, ẹ̀ ń ba ẹ̀sìn jẹ́ rèé, ẹ̀ ń ṣe kinní kan. Wọn ò ní kọ́mẹ̀tì nípa nǹkan yẹn. Wọn ò ní sọ pé nǹkan yìí irọ́ ni, kò rí ìlì àdìtì yí àgbélẹ̀rọ ni. Rárá, wọn ò ní sọ bẹ́ẹ̀ o. Wọn lọ́pọlọ ni. Tábà ti wá wò ó tán ti pé kò síbi tán lè sá sí wọn ní Ọlọ́run bá fi yín mọ̀nà, Ọlọ́run bá fi yín mọ̀nà, ẹjọ́ ọ̀nà bo. Àwọn olórí burúkú aláàjọ Ọlọ́run ni aláàpàyàn. Àbábẹ́lé ni ẹjọ́ bàbá mi mo fẹ́ sọ̀rọ̀ kan kò ń ṣe
compulsory àbá ni fẹ́ mú wa ṣẹ́ni káwọn sọ pé àwọn tó wà ní Ìlọrin mọ́ àmọ́ ní Fúlàní Mali Senegal tó ń gbé ní Ìlọrin ilẹ̀ Yorùbá ẹ kọ́ máa mọ̀ káwọn sọ pé Fúlàní tó wà lọ́rin mọ́ ń wọ́n kọ́ náà nílẹ̀ Fúlàní Mali Senegal Burkina Faso tó ń gbé ní ilẹ̀ Yorùbá ní Ìlọrin kájà máa sọ́ọ̀sì nìyẹn ẹ ṣé àbá mi kọ́ńjẹ́ kọ́ máa mọ̀ ìpè ilẹ̀ Yorùbá ló ní Fúlàní láti Mali Senegal tó ń gbé ní Ìlọrin ilẹ̀ Yorùbá ni bóyá jẹ́ ní ẹlẹ́kọ̀ọ́ tó jíire ni ẹ ṣe a máa yí bá ṣe máa bàbá mi bọ́ ẹ gbalẹ̀ mú bọ́ ṣe fi ọ̀tẹ̀ ẹ̀tàn gbalẹ̀ ẹnìyẹn tó fi dúró ń bẹ̀ lẹ́nìí wọ́n ń sọ Yorùbá lẹ́nu ọ̀nkọ́nà nílẹ̀ so Fúlàní láti Mali Senegal láti Sudani tó ti wá láti Funajákíà tó ti wá tó ń gbé ní Ìlọrin nílẹ̀ kóòtù òjíire báyìí máa sọ́ọ̀sì nìyẹn ẹ ṣe àbárí o. ṣáàjì tẹ bá rí nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn haúsá ń sìn mo wo fídíò kan lénìí àwọn haúsá yẹn àti Fúlàní wọ́n ń jà lọ́wọ́ báyìí ẹ mọ̀ tán tí Fúlàní haúsá wa ń sọ fáwọn ọmọ wọn pé ojú àwọn ti là báwọn Fúlàní yìí manipulate àwọn wọn ṣe gbá wọn ṣàwò ìgbà tí Fúlàní máa sọ ẹ mọ̀ tí Fúlàní máa sọ ni ó ní kò sí nǹkan tó ń jẹ́ haúsá ó ní orúkọ lásán ni pé haúsá mi ní east pé wọ́n ń pera wọn ní east pé ńgbà tí àwọn dé sílùú yìí pé wọ́n ń fa àwọn ọmọ wọn ṣètùtù wọ́n ń ṣe gbá àwọn leaders wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwò ẹwú gbogbo manipulation táwọn Fúlàní ń gbé wá ipa àwọn làwọn wá gbà wọn àwọn làwọn ṣe gbá àwọn mẹ́sì wá fún wọn haúsá wa ń sọ wípé ẹ̀sìn ti wà gan-an lọ́dọ̀ àwọn kó tó bí Usman Dan Fodio bàbá yín ṣùgbọ́n Fúlàní sọ pé àwọn mẹ́sì wá fún wọn àwọn wá ṣe gbá àwọn wá ṣàwo nítorí pé àwọn haúsá yẹn ti wá ń complain sí Fúlàní ti wá ń da wọ́n ti ń da history wípé àwọn gangan làwọn ní ìlú wípé èdè àwọn tẹ bá yọ pò ná haúsá pé kò sí èdè tó ń já haúsá mo ní máa wòran ibi táwọn olórí burúkú yìí ọmọ àlè Yorùbá tí wọ́n ń ṣe ẹ̀sìn Islam yìí ibi tí wọ́n ń bá wa lọ. àbálẹ̀ má pẹ́lẹ́ sí màá ní iṣẹ́ àṣà alárúbáwá náà ń ṣe ẹ̀sìn náà kò sí. bó ṣe wá wà yẹn ọlọ́run mi ì mọ̀ bóyá ayé máa parẹ́ ni o táyé máa fi parẹ́ àní dúró nǹkan tá à ń ṣe àní dúró ẹ̀ láéláé. 70% àfọ̀bàjẹ́ yín nísàlẹ̀ Èkó yẹn mùsùlùmí ni gbogbo wọn. bẹ́ẹ̀ni òun náà mo sọ mo lẹ́sìn ni. kí ni ìmáàmù ṣe níbi tí wọ́n ti ń ṣe orò àfọ̀bàjẹ́. bẹ́ẹ̀ni. Èkó ṣe lẹ́sọ̀ yẹn o tá a bá lọ Ìsẹ́yìn tá a lọ Òkè Ògùn tá a lọ gbogbo àwọn Ọ̀yọ́ tá a lọ gbogbo àwọn Ìgbòho every of those locations in the Ọ̀yọ́ axis including Ọ̀yọ́ Aláàfin ó gba ẹnu mi mo sọ lórí live video báyìí. ọ̀pọ̀ mẹ́bàjẹ́ fúnra ẹ̀ ló kún bàbá mi àbórúbọ yẹn máa sọ̀rọ̀. 75% of the Afọbajẹs there they are Muslim. ó yá lára wọn wá gba ìṣẹ̀ṣe àbí wọ́n ń ṣe ọdẹ wọ́n ń ṣàwó bọ́n yìí ṣe Muslim wọn tó náà kò ní ká pa ìṣẹ̀ṣe tì àwọn kan wà bẹ́ẹ̀ yẹn o tó yẹ pé wọ́n bá pé kíní kan ṣe kíní kan o ṣùgbọ́n mo fi ń yé yín categorically pé 55% of the Afọbajẹs in those areas tó jẹ́ ìlú gbòǹgì ilẹ̀ Yorùbá they are Muslim. bẹ́ẹ̀ni. ibi tí ọ̀rọ̀ yìí ti kọ́kọ́ wá ni pé níbi 100 years ago sẹ́yìn 100 of years ago àwọn Fúlàní ti mọ̀ nǹkan tán ń ṣe wọ́n ti mú ọmọ ẹ̀dẹ̀ wọn kọ́ àwọn ọmọbìnrin wọn kan wà tó máa ń fọ́ìn àwọn Haúsá àwọn Fúlàní tán máa ń fọ́ìn gan bí ejò wọ́n ti kó wọn wá sáàfin ilẹ̀ Yorùbá wọ́n ti fún àwọn kábíyèsí wa as ìyàwó as àlè as ìyàwó as kìíní kan wọ́n ti fún wọn ṣe gift fún wọn. sọ̀rọ̀ mi yé yín. mo ń gbọ́ yín sẹ́. ọba ilẹ̀ Haúsá ń bọ̀ nílẹ̀ Yorùbá á fa obìnrin kọ́wọ́ wá fún kábíyèsí. àwọn gbà pé wọ́n fi ń dọ̀rẹ́ ni ṣùgbọ́n
obìnrin tó ń bọ̀ láàfin mọ̀ pé trap ni wọ́n fẹ́ wá sẹ̀ tó síbẹ̀ ni kò wá ní dúró ó ná agenda. bí kábíyèsí ṣe ń fokó kan báyìí ó ń bímọ ni ọmọ yìí ò tí ní tún dàgbà ó tún ti bí mi àwọn abímọ bíi 4 abímọ bíi 5 abí ọkùnrin bíi 8 sílé kábíyèsí my brother wọ́n wá sọ àwọn ọmọ yẹn lórúkọ ẹ̀sìn ọ̀kan lára wọn làwọn Abdulrasheed yìí bẹ́ẹ̀ ni àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá ṣé a máa sọ pé wọn kì í sọ ọmọ kábíyèsí ni wọ́n wẹ̀ má fọ́ o ṣùgbọ́n ìyá wọn yẹn á make sure pé wọ́n kéwú wọ́n mọ ọ̀nà àṣà àti ṣe àràbò àwa máa fi ojú wọn mọ ìlú ẹ̀ ní Kánò lọ́hùn a máa fi ojú wọn mọ ìlú ẹ̀ ní Sókótó lọ́hùn a máa kó wọn lọ sí Ìlọrin lóòrèkóòrè a máa kó wọn lọ àwọn ìlú tán tí ń ṣe ẹ̀sìn wọn làwọn ń ṣe ẹ̀sìn yìí. Ṣé ń gbọ́ mi? Mo ń gbọ́ yín bẹ̀lẹ́ ni. Àwọn ọmọ yìí wọ́n ti wá di àbùdù wọ́n ti bí wọn jọ sí àwọn ààfin ilẹ̀ Yorùbá. Onígbà tó wá yá tí kábíyèsí bá ti wá lè wàjà pínpín tọ́lọ́run bá bá yín ṣe ẹ̀yọ́ ta nìyẹn. ìjọ ọba mú ìtẹjọ. no ó lè pọ̀ dọ̀ àmì bàbá mi Adékúnlé ni ìyàwó. Adékúnlé mo ti. So now àwọn ọmọ yìí ti wá wà láàfin àwọn ọmọ àlè yìí tó yẹ pé ọmọ ọkọ ni wọ́n o ṣùgbọ́n ọmọ àlè ẹrú ni wọ́n ẹrú ló bí wọn fún kábíyèsí àwọn ẹrú tán mú wá láti ilẹ̀ Haúsá àti ilẹ̀ Fúlàní àwọn náà wá bí wọn àwọn ìyàwó ẹ̀sìn wọ́n ti wá bí wọn jọ sílẹ̀ Yorùbá wọ́n ti bí wọn jọ sílẹ̀ Yorùbá àwọn afọbajẹ wọ́n ti bí wọn mo address ọ̀rọ̀ kan recently mo ní ní gbogbo ìlú yín ṣé ẹ mọ̀ pé iwájú ilé kábíyèsí yín ni wọ́n kọ́ gbogbo Central Mosque wọn sí ṣé ẹ mọ̀ pé àdúgbò tí ọba bá kọ́lé sí ni mùsùlùmí máa ń kọ́ Central Mosque sí ṣé mọ̀ ta ló observe ẹ pé àìdá kan kọ́ síwájú ilé ọba àbí kan gbèsè àbí kan kọ́ sí ẹgbẹ́ ilé ọba bẹ́ẹ̀ ni àbí kan kọ́ sí àárín ìta gangan tẹ́ pé ibẹ̀ ni kí ọba ń gbé. Bẹ́ẹ̀ni ní ṣe mọ̀ pé mo fẹ́ sọ̀rọ̀ kan mo lọ sí ojúde ọba tá a ṣe níjẹ̀bú yìí mo dẹ̀ fẹ́ lè máa sùn fún èmi náà wà nítorí tí n bá sọ fún pé gbogbo àṣà àti ṣe gbogbo ohun tá à ń ṣe nísàlẹ̀ Èkó pátá ní fàǹtì àtojúde ọba wa là ń ṣe nísàlẹ̀ Èkó tá a lè ṣe mọ́ òun ni wọ́n kó jọ ẹṣin wo lẹ fẹ́ rí nísàlẹ̀ Èkó tẹ́ ẹ̀ rí ẹ̀yin èèyàn wá sísàlẹ̀ Èkó gbogbo àdúgbò mo dẹ̀ fẹ́ lè máa sùn fún ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ kínní kan pé agbára wà nù orin kíkọ o yálà ìyá agbára wà nù orin kíkọ èmi rí bẹ́ẹ̀ mo dẹ̀ rí pé ó lè ṣẹlẹ̀ ni tí a bá lè rí Rubelin 10 lóbìnrin lọ́kùnrin jọ bẹ́ẹ̀ ni agbára wà nù orin kíkọ o. ọmọdún mẹ́sàn-án látàn ìwà Sáúdí aráàmù nìbàdàn tẹ́nítẹ́ní àkísà níta tán ọmọdún mẹ́sàn-án látàn ìwà Sáúdí aráàmù nìbàdàn àṣàwakọ́ káfọmọ ọdún 6 fọ́kọ àṣàwakọ́ ìwà wakọ́ ìwà wakọ́. Fọmọ ọdún 6 fọ́kọ àṣàwakọ́ ìwà wakọ́ kákórìíra nítorí ẹ̀sìn ìwà wakọ́ ẹrú ló ń jábùdù kò sọmọ aládé tá sọmọ lábùdù. Abdulrasheed ilẹ̀bù tó ń tàbùkù olórí bú. Sáwọn òrìṣà wa wípé kán kàbùkù wọ́n ní káwọn ìṣe akọ́ kàbùkù. Ìwọ ojoojúmọ́ wa máa kú. ẹdùn ẹ pè tí mẹ́ka yẹn náà olórí bú tó ó ṣe fọdún 3 ẹkún yẹn ó ní yẹn máa ń bá àwọn ọgbọ́n mẹ́ka yẹn pè ẹ̀. àní tá a bá ń ṣe ọdún eégún
nísàlẹ̀ èkó báyìí àwọn àáfàá àwọn ọmọ máa gbẹ̀yìn ni. ẹ kọ́. Èèyàn lásán ni arabo level, arabo level, arabo level. Èèyàn lásán ni arabo level, arabo level, arabo level. Ilé kéwú ẹ̀ lọ wá sẹ́ǹsì. Go to school get degree get your license. Máa ń fowórọ̀ ṣeré mọ́kàn tó bá fẹ́ ṣe iṣẹ́ lọ́mọ bá fẹ́ ṣe. Iṣẹ́ lọ́mọ Yorùbá ṣe, you better find your way. Ayé tó ṣojú màlè fún iṣẹ́ fọdún mẹ́ta. Tó fi travel lọ Mẹ́kà, tó lọ fẹnu òkúta. Ayé ló ṣojú màlè tó ṣiṣẹ́ fọdún mẹ́ta. Tó fi travel lọ Mẹ́kà, tó lọ fẹnu òkúta. Ayé, mama ṣe mi o. Ayé, mama ṣe mi o. Ayé ló ṣọmọ aládé, onílé ọlọ́nà tó ti sá òdìdé, kan pè ní àlejò, alájí alájà, ìbẹ̀rẹ̀ orí burúkú. Ayé ló ṣàlàkúṣí tó ń gbó bí ajá. Ayé ló ṣe Rashidi, amúgbó ọba, onískánsán, pẹ̀lú mọ́tì ẹ̀, abilala lẹ́nu. bí àjọ máa sọ̀rọ̀ èmi kan máa gbówó lẹ̀ káwọn tó bá lè kan orin ìṣẹ̀ṣe wa yìí ní Mẹ́kà yìí àti àràbó level yẹn tó bá lè kọ́ tán bí a máa fún 20,000 ní o bẹ́ẹ̀ 10,000 lẹ́ka plan ẹ jọ ká tún fi gbé àṣà wa ga ọ̀sẹ̀ máa sọ tó bá mi ṣe jọ ẹ bá mi sọ̀rọ̀ sí. bẹ́ẹ̀ni ẹ̀yin èèyàn wa máa gbówó lẹ̀. ẹ wo ọ̀rọ̀ yẹn ó make sense ṣé mo pé mo sọ fún yín pé mo lágbára wà níbi orin kíkọ agbára ńlá ni pẹ̀lú mo kí yín gan o ẹ ṣé gan lọ́wọ́ àwọn pẹ̀lú. ó gbà tọ́ bàbá mi ifá lọ̀rọ̀ ẹ má bínú sà bàbá mi Adékúnlé ṣe rí nǹkan tẹ́rí pé wọn ò ṣe mọ́ yẹn ẹ̀yin ọ̀dọ́ náà ló nílùú lọ ṣara yín jọ ẹ bá àwọn tí ẹ fẹ́ bá ẹ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ẹ lè kọ́kọ́ bẹ̀rẹ̀ kẹ́ má pọ̀ bọ̀ ẹ máa ṣe díẹ̀ kí ó máa fi di lílá tó máa fi bá fi gbà. ṣé ẹ mọ̀ pé àwọn mùsùlùmí tún ti ń claim pé àwọn làwọn ní ojúde ọba ṣé ẹ mọ̀ pé ara ló máa pa wọ́n dànù. ó yá ẹ tún ní sùúrù ṣé ẹ mọ̀ pé èmi ò gbọ́ yẹn o tá a bá tún wo látòkè délẹ̀ àwọn mùsùlùmí ti gba ojúde ọba already àwọn lọ́ni ṣe mọ̀ pé ojúde ọba àbọ̀rọ̀ àbọ̀yè ẹjọ́ bàbá mi jẹ́ kí n láàrín ẹ̀jẹ̀ bá mo fẹ́ sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ yẹn ni ẹ máa sọ̀rọ̀ ẹ jẹ́ kí n láàrín ọ̀rọ̀ mi ẹjọ́ èmi fúnra mi mo lọ ṣe mọ̀ pé ojúde ọba bá is literally Iléyá after party. exactly dó ibo nǹkan tí bẹ́ẹ̀ sọ náà nìyẹn now that's the origin ẹ̀ nìyẹn. ẹ má sọ pé origin ẹ̀ nìyẹn sà ẹ má jẹ́ ká sọ bẹ́ẹ̀. ẹ bá mute ẹ jẹ́ kí Benny lè sọ̀rọ̀. ẹ jẹ́ kí n láǹdọ̀ ọ̀rọ̀ mi ẹjọ́ ẹ má bínú ẹ má dẹ̀ ká sọ pé origin ẹ̀ nìyẹn mi ò fẹ́ gbọ́. so nígbà tí mo dé ojúde ọba bàbá mi Dékúnlé ẹni pé ẹ dé pé kinní kan Èkó ni kinní kan òun lẹ́yìn ṣe lẹ́kọ̀ọ́ ó dùn ìpẹ́ ẹ débẹ̀ ohun tó pa yín lẹ́kún kọ́ ló pa èmi lẹ́kún nǹkan méjì ló pa èmi lẹ́kún lílọ tí mo travel lọ́jọ́ yẹn kì í ṣe ojúde ọba ni mò ń lọ Òkìtasẹ̀ ni mo ti ń bọ̀ ṣùgbọ́n bàtí mo dé Òkìtasẹ̀ ìyẹn talk for another day inú mi ò dùn rárá bí àwọn èèyàn wá ṣe pọ̀ tó nínú ìṣẹ̀ṣe tó ń wá fún Òkìtasẹ̀ our people are not under the same umbrella bẹ́ẹ̀ ni mo lè sọ pé àwọn Ẹ̀gbá ń ṣe tiwọn àwọn Ọ̀yọ́ ń ṣe tiwọn àwọn Ọ̀ṣun ń ṣe tiwọn àwọn kìnnì everybody kan ṣe ti tiẹ̀ Ifá kanṣu ní tẹ́ǹtì tiẹ̀ àwọn kìnnì kan ní tẹ́ǹtì tiwọn nǹkan kan náà ni gbogbo wa wá ṣe o ṣùgbọ́n àwọn kan wà ní street gan ládùúgbò wọn kàn jòkó sí bíi apalọ̀ ní tán mu tí ń tiwọn àwọn kan jòkó wọn ṣe fàájì àwọn kan oúnjẹ tán ṣe wà lẹ́yìn boot
àwọn èèyàn jòkó wọn kàn ń jẹun kò sí pé order of program kan lélẹ́yìí wà ní under canopy the same thing tá a ṣe ní 10 years ago náà la ṣe kò yàtọ̀ so wọ́n wá ní why kí ló ṣẹlẹ̀ àwọn gold bag dà àwọn seaman aromatic shinap dà ibo ni àwọn eagle aromatic shinap wà kí ló ń ṣẹlẹ̀ àwọn sponsor dà àwọn billboard dà poster dà lára ògiri sticker dà ibo làwọn seaman ní ti ń ṣe promo tá ń ṣe kínní àwọn globalcom dà kí ni àwọn sponsor ọdún ifá àgbáyé yìí dà gangan ohun tí mo béèrè lọ́wọ́ ara mi nìyẹn mo wá realize pé kò sí anybody ṣé kò sí ministry tó jẹ́ bí culture ní Ọ̀ṣun state ni àbí ní gbogbo Nàìjíríà látòkè wá tó yẹ kó máa support òkè táṣẹ yìí ọdún àkòsọdún tó tóbi tó nínú ìṣẹ̀ṣe kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá wa Kẹ́mi Ọláògùn kò ń ṣe connection ẹni ò sí kò ń ṣe lẹ́tà ẹni wọn ò lè kọ àwọn fúnra wọn dẹ̀ ń try torí mo gbọ́ pé wọ́n ń gbowó sílẹ̀ lọ́dọọdún tó ń support ìyẹn kì í ṣe bí owó làwa owó yẹn kọ́ ni issue ṣùgbọ́n òkè táṣẹ was as dry as powder torí pé kò sí life of that party náìsí wà náà ẹlápò méjì oníṣẹ̀ṣe ni endorsement kínní ló ní Goldberg ló wà lọ́wọ́lọ́wọ́ ṣé wọn ò rán wọn wá ni is a man of culture from day one mo wá wò ohun tí mo rò mọ́jú nìyẹn mi ò lè sùn tí mo parí performance mi tán mo ń perform ní ibẹ̀ yẹn mo ti gba lẹ́tà invitation letter fún òkè táṣẹ fún like mi ò mọ̀ rò pé bíi 2 weeks to the event ni wọ́n ṣe send the invitation letter sí mi invite tó yẹ kí n ti gbà ní 6 months ago mo ṣe rí ní 2 weeks ago ká ní kí n ṣe pé oníṣẹ̀ṣe tọkàn tara tẹ́mi gan-an ti máa ń wá sọ́dún every year I will not answer that invite but I have to answer it because ta ni mo ń ṣiṣẹ́ fún ta ni mí níwájú Ọ̀rúnmìlà bàbá ń ṣọdún mo ní mi ní perform kí ló sún mi débẹ̀ tí mo wà ní Alaska máa dé Nàìjíríà so mi ò gbọ́dọ̀ deny irú invitation mo tètè dé ni àti lọ rehearsal àti padà ìgbà tó máa dé bí around 8, 9, 10 hours location mo perform ní around 11 o'clock or something tí mo perform tán mo kàn gbéra other apartment mi ò jókòó ọ̀rọ̀ yìí ni mo wá ń sọ pé what is going on àwọn wo ni committee kí ló ń ṣẹlẹ̀ àwa là ń lo ṣímọ̀nì jù ní Nàìjíríà àwa là ń fi kíní tá máa fi ń ṣe ìwúre nídìí òòṣà kò sí ẹni tó ń lo gin àti sinapu tó wá ibo làwọn company yìí wà nígbà tá à ń ṣọdún yìí ṣé àwọn council ni ò send invitation fún wọn fún endorsement ni àbí wọn kà á kún pé ó yẹ kí kó yẹ pé wọ́n ní àwọn artist tó yẹ kó wà ń bẹ̀ lálẹ́ ọjọ́ yẹn kán tẹ̀lé gold bag wá kán tẹ̀lé trophy wá kán tẹ̀lé any of this brand of brewery and the alcoholic beverages wá mo wá ní ó ti yé mi ọdún tó ń bọ̀ ò ní rí báyìí lọ́lá Olódùmarè ṣùgbọ́n ẹ ká máa continue wọ́n wá kúrò nífẹ̀ẹ́ mo tẹ̀ tún fò kó tó àrán 4 o'clock láàárọ̀ ọjọ́ yẹn ni mo bá sùn mo kàn sùn ó pẹ́ kí n tó jí ìgbà tí bàbá wa Ọọ̀ni tá ń ṣe ìwúre ọdún gan láàárọ̀ mi ò lè attend temple mọ́ so mo wá gbéra ó di Ìjẹ̀bú Òde mo dé Ìjẹ̀bú Òde ní ọ̀sán mo lọ sí ibi ojúde ọba tí mo máa wo àdúgbò ojúde ọba báyìí mo kàn ń rí endorsement lọ́sùn ẹ jẹ́ kí n mọ̀ ń bọ̀ jẹ́ kí n try kí n gbé kíní sí screen. a gbé bẹ́lí sí bí screen ẹjọ́ ká tún rí bẹ́ẹ̀ we learn every day. mo ń bọ̀ o. agbára orin náà ló lè tún gbogbo ẹ̀ ṣe agbára orin ni. ẹ̀yin èèyàn ohun tí mo rí lélẹ̀ ní ojúde ọba
ẹ bá mi wò dáadáa ṣé ẹ ń wo screen mi mo wá ní Olódùmarè ohun tí mo expect ní òkè taṣẹ̀ lánàá rèé abẹ́ẹ̀rí Seaman ara àwọn grand sponsor Goldberg ara àwọn grand sponsor kìíní kan Maggi Adron Home eléyìíṣẹ́gbá eléyìíṣàwò bọ́n ṣe tó lọ sí gbogbo etí ọ̀nà nìyẹn tán fi beautify gbogbo àdúgbò yẹn. wọ́n á ní now why mo dá ọ̀rọ̀ yẹn lẹ̀ wọ́n ní àwọn bàbá wa ní council ni ò béèrè fún ṣẹ̀rí bí àdúgbò yẹn ṣe light àwa oníṣẹ̀ṣe là ń lo àwọn product yìí jù àwa là ń fi ojúmọ́ ṣe ewúrẹ́ tá à ń ṣe àgùntàn tá à ń lo Maggi Star àwa là ń mu ọtí Seaman yìí jù àwa là ń lo ojú tapẹ̀ lọ́tí ìwúre ọtí àwọn àgbà kò sí ẹni tó ń lo any of these products Goldberg ní tí wọ́n fi tó àwa oníṣẹ̀ṣe ẹ̀sìn àwọn àtọ̀húnrìn wáyìí ṣe ló tako ọtí aráàmù ni ṣùgbọ́n àwọn Fẹ́mi Adébáyọ̀ àwọn kìíní àwọn náà ń fún ní endorsement Goldberg ojoojúmọ́ la dẹ̀ rí wọn ní Mẹ́kà tá ń tako ọtí ní mímu tá bá tiẹ̀ ń mú lábẹ́lẹ̀. ṣùgbọ́n àwa tá a jó níṣẹ̀ṣe ta ni Ọlọ́run tó ń rà á lójoojúmọ́ àwa tá à ń rà á lójoojúmọ́ tá a dídì ń ṣe kí la ṣe fún yín ṣé wọ́n láwọn oníṣẹ̀ṣe ò lè ṣe ambassador fún yín ni ìyẹn another talk for another day tá máa sọ kò kí n ṣòwò ni mo ṣe ń sọ mo wá wọnú àdúgbò yìí mo débi ojúde ọba mo wá rí tó ń wa ẹṣin tó ń ṣe oríṣiríṣi tó ń tọ̀ sókè tó ń tọ̀ sódò mo wá wò pé ọmọ event yìí dáa gan o ẹnìkan wá ní ṣé mo rí eégún mo ní mi ò rí eégún ó ní ṣé mo rí ẹni tìtàn ṣe ń bí tó jọ bíi pé nǹkan ìṣẹ̀ṣe mo ní kò sí kankan mo wá wò ló tọ́ pé yàtọ̀ sí aṣọ gèlè àtàwọn kọ́lọ́fù aṣọ òfin wọ̀nyí òótọ́ mà ní kò mà sí pé Báṣọ̀run kan àbí kinní kan jáde tó wá ṣe wúre nílẹ̀ pẹ̀lú Yorùbá àbí tán gbé eégún kan jáde tí eégún ńlá kan tó jẹ́ eégún Ìjẹ̀bú Òde jáde ó ní mi ò lè rí ó ní ṣé èmi ò mọ̀ pé after party Iléyá la wà ni orí mi pariwo gan ó ní gbogbo àwọn ó ní kí n lọ wo ojúde ọba for the period ó ní third day tán bá kúrò ní yídì ni wọ́n ń gbé ọdún Iléyá sí mo ara mi dìde mo ní òótọ́ mọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí mo wá lọ online pé kí n tẹ̀lé wo kinní kan ó wá ní wọ́n drop documentation kan ní 3 days ago online pé kí n lọ wò pé wọ́n ti àwọn muslim community wọ́n ti attribute ojúde ọba yìí fún ẹnìkan tán pè ní Balógun Kúkú kan from years back pé ẹnìyẹn oníṣẹ̀ṣe ni ṣùgbọ́n ó gba ẹ̀sìn pé kí n lọ wo page Baba Kọ́lá Olóòtú wọ́n sọ story ẹ̀ me I'm not actually a fan of Baba Kọ́lá Olóòtú like that ṣá pé ó sọ story ẹ̀ pé ó fẹ́ gba Christian wọ́n ní pé wọn bá kó fẹ́yàwó jẹ ẹyọ kan ó wá gba Muslim tó pọ́n bá kó fẹ́yàwó tó pọ̀ tó bá ti lè take wọn ìgbà tó wá pẹ́ ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe yídì tá bá tó wá ṣe yídì á wá máa há ẹran tó bá tó wá há ẹran yẹn ó máa wá há ẹran yẹn lọ sí ilé kábíyèsí ní after ni ò mọ bóyá ṣàṣàyàn ọ̀rọ̀ yẹn pé bí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ilé ẹjọ́ ẹ gbé picture yẹn kúrò gbogbo irọ́ sì wọ irọ́ ọmọ ìjẹ́bú ìlà irọ́ sì wọ kí ni irọ́ ẹgbẹ́ nǹkan bí ìṣẹ̀ṣe sí àbí picture yín ẹjọ́ wọ́n tẹ̀ fẹ́ gbé kúrò mẹ́bẹ̀ yẹn ó ń bí mi nínú gan báyẹn. ó wá ní bí ọ̀rọ̀ bàbá mi bẹ́ẹ̀ ni irọ́ lásán ni irọ́ lásán ni àfikún ni bọ́ ibẹ̀ ẹ̀kọ́ nìyẹn bàbá mi máa gbọ́ so mo wá lọ wo fídíò yẹn lóòótọ́ kán attribute ẹ̀ pé so ojúde ọba yẹn ṣe ló dàbí after party fún Iléyá mo tún wá continue journey mi mo wá post kan tó jọ bẹ́ẹ̀ àwọn èèyàn wá pé ọdún kan wà táwọn ń ṣe ọba ń ta festival
ní ìlú Ìjẹ̀bú pé àmọ́ ọdún ìṣẹ̀ṣe ni ṣùgbọ́n nígbà tí àwọn mùsùlùmí fẹ́ máa wà involve pẹ̀lú ọdún yìí wọ́n realize pé ọdún yìí ní ìṣẹ̀ṣe nínú ẹ̀sìn àwọn ò sì ṣẹbọ ẹ̀sìn àwọn ò lọ́wọ́ sí kan ìṣẹ̀ṣe wọ́n wá make sure pé wọ́n ní kábíyèsí tó jẹ́ muslim èmi ò ń sọmọ Ìjẹ̀bú o tó ọ̀rọ̀ tí mo sọ yẹn mo sì ń ṣe research lé mo fẹ́ ẹ má sọ ẹgbà pé wọ́n wá jẹ ìgbà tí ọwọ́ wọn wá tẹ ìkú idà tí wọ́n jẹ ọba tó jẹ́ mùsùlùmí wọ́n wá eradicate ọba ń ta yìí wọ́n wá ń try láti replace ẹ̀ pẹ̀lú ojúde ọba pé so ojúde ọba báyìí wọ́n tẹra mọ́ láti máa fi ṣe iléyá after party yẹn torí pé wọ́n fẹ́ eradicate the involvement of traditional entities nínú ọdún tó bá ń ṣe ó ń jọ bí òótọ́ bọ̀ ó ń jọ bí eré ni mo bá tún dé online ni mo rí pé lọ́yọ́ tá à ń sojúde ọba o níjẹ̀bú àwọn ẹrú Futajalon tó wà nílọrin àwọn náà ṣe dọ̀bán àbí tọ̀bán làwọn náà tún gun ẹṣin mo wá ní ọ̀rọ̀ yìí máa ń jọ bí òótọ́ à ń waṣọ ilẹ̀ Yorùbá à ń gun ẹṣin àwọn náà ń waṣọ Fúlàní wọ́n ń gun ẹṣin ẹbí láti inú ẹbí kan sínú ẹbí kejì sínú ẹbí kan kẹta ló ń jáde nílọrin bẹ́ẹ̀ náà ni tibí náà máa ń rí ọ̀rọ̀ yìí máa ń dàbí eré máa ń dàbí àwàdà wọ́n ti ń kílèmù ẹ̀ lọ nìyẹn tó bá di ọdún mẹ́wàá lónìí wọ́n sọ pé mùsùlùmí ló la Ìjẹ̀bú lójú bí Islam ṣe ń take over nìyẹn nígbà tí mo wá ń bọ̀ tí mo ń kúrò ní ibi ààfin yẹn tí mo ń bọ̀ ní ìgboro ní mo bá tún tajú kán mo tún rí Central Mosque ńlá kan bẹ́ẹ̀ rẹ̀ ni mo rí Central Mosque ńlá náà níwájú Palace of Ọọ̀ni lọ́pọ̀lọ́ mi tún wá ta pé kì í máa ń ṣẹlẹ̀ kẹfà tí màá rí lélẹ̀ tó kí màá dé Palace kan màá rí Central Mosque níwájú ẹ̀ mo tún wá gbé làákàyè kalẹ̀ mo tún wo àwọn ìlú mẹ́ta mẹ́rin márùn mẹ́fà sí dórí àwọn ìlú wa lẹ́kìtì àwọn ìlú wa lákùrẹ́ mo rí pé opposite ilé ọba àdúgbò ilé ọba àbí central ọjà ọba tó sàsúnmọ́ ọba ibẹ̀ ni àwọn pípù yìí ń lọ́ọ̀ṣì mosque wọn sí gẹ́gẹ́ bí adẹ̀ṣe kà nínú life of Muhammad a rí pé inú mọ́sálásí ni wọ́n ti máa ń pèrò ogun tán ti ń pilẹ̀ ogun ibẹ̀ náà dẹ̀ ń kó ammunition wọn sí wọ́n ti wà níwájú ilé ọba ìlú kan wọ́n ti mọ gbogbo security details ẹ̀ wọ́n ti mọ bó ṣe ń jáde time tó ń wọlé iye ẹ̀ṣọ́ tó wà láàfin time tán máa ń lọ àti time tán máa ń dé so tán bá ti fẹ́ attack ààfin yẹn ni wọ́n kọ́kọ́ attack tán máa take over tán bá dẹ̀ ti pa ọba ìlú tí Fúlàní ti take over ìbò ló kù sí fún ará ìlú so ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká máa fúnra a kàn ń wo ojúde ọba ẹ bí pé wọ́n ń gbàṣà àti ṣe ga ni o wọn ò gbé àṣà àti ṣe kankan ga àṣà àti ṣe tán bá ti ń gbé ga tí àwọn alálẹ̀ tí wọn ò ti júbà alálẹ̀ ń bẹ́ẹ̀ níbẹ̀rẹ̀ táwọn eégún ilẹ̀ wa ò jáde tí wọn ò fi orò sí tó yẹ pé aṣọ nìkan la kàn ń wọ̀ tálà ń ya fọ́tò tí wọn ò dẹ̀ gbé sí neutral day kò ń ṣàsìkò agẹmọ ká ní agẹmọ ni gbogbo èèyàn wá ṣe àbí Ògún ìlú wọn ni gbogbo èèyàn wá ṣe táwa ní ọjọ́ kẹta iléyá ni wọ́n ń gbé sí akàṣe ń tanra wa jẹ ni o ó sì ń wà glaring báyìí tó bá pẹ́ ẹ máa rí i pé wọ́n sọ ọ́ di ìjáàbù mọ́ yín lọ́wọ́ wọ́n sọ ọ́ di láwàní mọ́ yín lọ́wọ́ kò sí ibì kan tí mùsùlùmí ti ń gbé àṣà àti ṣe ga compulsory ni kán lo hijab compulsory ni kán lo jàlámíà tó bá pẹ́ òun ni mo tún sọ fún yín lónìí ẹ rìkọ́ọ̀dù fídíò yìí kẹ́ tọ́jú ẹ̀ fún reference tọjọ́ iwájú ẹ máa rí i pé wọ́n sọ ọ́ di bọ́n ṣe ń ṣe nílọrin yẹn why is Ìlọrin doing the same thing with ojúde ọba the same day that means àṣà Ìlọrin kan ni lóòótọ́ ni bí Balógun Kúkú yẹn gba Islam lóòótọ́ tó mú wá sí Ìjẹ̀bú Òde
tá ń sọ di àṣà mọ́ wa lọ́wọ́. So mi ò tí ì rí nǹkan tó ṣe bàbàrà nípa ojúde àwa gan táwọn ọ̀dọ́ wa mo ní àwọn ọdún yìí mo gbọ́dọ̀ mú délé, mo gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn mi mọ̀ pé nǹkan báyìí ń lọ níjẹ̀bú káwa náà máa ṣe tiwa. Ṣùgbọ́n I'm telling you categorically that ojúde ọba is already a religiously inclined. Ó dẹ̀ ti di wọ́n ti gbé ẹ̀sìn wọ̀, ó ti di after party iléyá n tó ń ṣẹlẹ̀ níbẹ̀ gangan nìyẹn. So wọ́n ti fẹ́ sọ di àṣà lárúbáwá bẹ́ẹ̀ ni ó dẹ̀ possible kó dáa. So padà sórí ọ̀rọ̀ tí mò ń sọ nípa àwọn bàbá Adékúnlé, àwọn kábíyèsí wa ti gba ẹ̀sìn. Ọba ò kì í forí balẹ̀ débi tọ́ba ti kúnlẹ̀, ọba ò kì í jókòó sílẹ̀ ẹlẹ̀. Ifá ní bí awo bá kérékéré awo agorí ẹní. Ó ní mo sápamọ́ orí mi lóhùn ò sápamọ́. Ó ní mo rìn kọ̀kọ̀ orí mi lóhùn ò rìn kọ̀kọ̀. Àkúnlẹ̀yìn àrùn làdáyé bá, adélé ayé tán lójú ń kán ni. Adífá fún ẹni tí lọ rèé gorí ilẹ̀, adífá fún àga èyí tí lọ rèé gorí ẹni, adífá fún ìtẹ́ èyí tí lọ rèé gorí àga, adífá fún ọba tí lọ rèé gorí ìtẹ́, adífá fún adé tí lọ rèé gorí ọba. Ṣe pé ó ń tẹ̀léra wọn lọ, ẹni gorí ilẹ̀, àga gorí ẹni, ìtẹ́ gorí àga, ọba gorí ìtẹ́, adé gorí ọba. Àbọ̀rọ̀ mi ò yé, èṣìṣì gorí adé, àti bẹ́ẹ̀ lọ níbi Ifá yẹn kù lọ bẹ́ẹ̀. Àwọn adá fẹ́ ju ògbè tí ó borí Ifá. Bó bàbá kéré ọba gorí ìtẹ́. Ọba Lárúbáwá ò kì í jókòó sílẹ̀ ẹlẹ̀ kírun tá bá ń ṣe kinní wọn. Tó bá dẹ̀ jókòó sórí ilẹ̀ kò ń sọba aládé, ọba oníláwà níní. Àwa ń gbé orí adé, àwa ń gbé yílẹ̀, alá ń ṣe ẹ̀sìn. Àwọn olórí burúkú ọmọ àleyẹ ilẹ̀ Yorùbá tí ò ní dáa fún, tó ò ní ṣe oríire láyé, wọ́n wá ń gbé sẹ́nu sọ pé ọba ò lẹ́sìn, ọba ò kì í lẹ́sìn, gbogbo ẹ̀sìn lọ́ba gbọ́dọ̀ máa ṣe. Olórí burúkú lọmọ Yorùbá tó bá sọ bẹ́ẹ̀, ọba lẹ́sìn. Tọ́ba ò bá dẹ̀ lẹ́sìn, ẹ̀sìn àjèjì ò tọ́ fún ọba. Ohun tí ò yẹ ni ò yẹ ni, tí ènìyàn ọrùn ò tọ́ fàdìyẹ, ẹranko lé mi bọ̀ ò tọ́ fọmọ ọdẹ. Tẹ́ ẹ bá wá ní ọba ò lẹ́sìn, tẹ́ lọ́ba ò lẹ́sìn, ṣé Ẹ̀mí Akánò náà ò lẹ́sìn? Ṣé Sultan of Sokoto ṣé kò lẹ́sìn? Ṣé tó bá ṣe crusade ní Christian crusade, ṣé Ẹ̀mí Amáyídé lọ bá wọn ṣe crusade? Ṣé Sultan of Sokoto ṣó máa ń jáde lọ síbi tí wọ́n ti ń ṣọdún ìṣẹ̀ṣe ní Sokoto? Ó lẹ́sìn, ẹ̀sìn Islam ṣe lẹ̀sìn ẹ̀, ẹ̀sìn yẹn nìkan ló sì ń ṣe. So pé wọ́n rẹ́ńdà ọba tí wọ́n rètí ẹ̀ as gbọ́dọ̀ máa ṣe Islam yẹn nìkan. Wọ́n wá sílẹ̀ Yorùbá, wọ́n wá ní ọba ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ máa ṣe Islam. Tí Islam bá ń ṣe, ó gbọ́dọ̀ wá sí Yídì. Kò ń ṣe nǹkan tá máa ṣe, nǹkan tá máa sọ dòfin, tá máa sọ dìjà, tá máa sọ dègún ni nílẹ̀ Yorùbá. Pé kí wọ́n máa ṣe Yídì, ká máa gbé kábíyèsí kúrò láàfin. Tó bá ti wá lọ, a wá dúró sẹ́yìn imam. Ṣé ọba máa ń dúró sẹ́yìn èèyàn ni? Àbẹ́yàn ló ń dúró wájú ọba. Tó bá ti wá dúró wájú wọn tó forí balẹ̀ tán, tó bá ti wá di ọ̀la, imam wa ní òun ni bàbá ọba. Ó lóun ò lè sọ nǹkan bí mi o, ó lámà nílùú sẹ́yìn àwọn yìí, ó lóun ni bàbá ọba. Àwọn ará Ẹ̀pẹ́ wá jáde, àwọn nílùú àwọn ẹ̀sìn ló ń tóbi o, ẹni tí ò bá ti jẹ́ mùsùlùmí ò lè dọ́ba, torí ìmáàmù ni bàbá ọba. Wọ́n wá gbé òkú ọba síta, wọ́n ní òkú ọba rèé o,
òun làwọn mùsùlùmí ń gbé lọ yìí o tó fẹ́ lọ sin yìí o tó bá yẹ pé ilẹ̀ yorùbá míì sìn wọn ó sọ pé èèyàn kan ò gbọdọ̀ rókú ọba òkú ọba làwọn ń gbé lọ yìí o nílẹ̀ yorùbá aláàfin wàjà sífì máa mú wọlé pé ẹlẹ́sìn ọba ni báwọn làwọn ó gbé wọ́n wá gbé bàbá wa Lámìdí ńgbà yẹn wọ́n wá gbé káàkiri ìlú wọ́n láwọn ṣòro Islam fún àwọn kakéwù sí lára wọ́n fẹ́ sin ọba lọ́jọ́ yẹn wọ́n ti gbà táwọn oníṣẹ̀ṣẹ̀ wá débẹ̀ tán gba òkú fún orò ọba lọ́wọ́ wọn kí ló ń bá gbogbo yẹn wá nílẹ̀ Yorùbá kí ni túmọ̀ ọba kú wọn kakéwù sí lára kí ló sún wa débẹ̀ ọjọ́ wo la di yẹ̀yẹ́ yìí ọjọ́ wo la fẹ́ ṣe léyìí dà nílẹ̀ Yorùbá so kábíyèsí wa gan kábíyèsí ti wa tó jẹ́ big daddy ti wa ó bímọ ó lọ ṣe testimony ọmọ ní church àárín fọ́tò ẹ̀ tó máa dúró tọ́tọ́ làwọn ṣe thanksgiving ìyàwó bímọ ìyàwó kábíyèsí bímọ ẹ̀ ń ṣe thanksgiving ní church àwọn nǹkan wọ̀nyí kù díẹ̀ káàtó so ẹ̀yin èèyàn wa mi ò mọ bí ta ti fẹ́ bẹ̀rẹ̀ mi ò mọ bí ta ti fẹ́ mú trap tán ti set in the last 100 years ó sì ń pa ẹran lọ ó ti mú wa ó ti mú àwọn ọba wa ó dẹ̀ ti le koko níbi tá a bá gbà pé for unity to reign náà ni káwọn èèyàn lè máa live in a coexisting together in the same community àwa àtàwọn ẹranko yóò lè coexist àwa àtàwọn ọmọ ẹranko yóò lè coexist àti ka ìwé wọn àti pé ọgbọ́n tán máa ń dáre wọ́n dẹ̀ ti dáadáa wọ́n ti dá dọ́dọ̀ àwọn ọba wa wọ́n ti wá mú ọba wa sábẹ́ ìmáàmù ti ń jáde láàrin ìlú pé òun ni bàbá ọba tí ò dẹ̀ sẹ́nibọ̀dì tó ń question ẹ̀ tí ò sí òfin tó sanction ẹ̀ tí wọ́n rọ̀ ọ́ lóyè pé látòní lọ o ìmáàmù ìlú Ìṣẹ́yìn àti rò ẹ́ lóyè lónìí o ò ṣe ìmáàmù mọ́ kányẹ ẹlòmíì síbẹ̀ pé orí kábíyèsí fi ní gbangba pé àwọn o gẹ́gẹ́ bí àlùsúnà táwọn jẹ́ lẹ́yìn Ọlọ́run àwọn àtànábì wọn Muhammadu wọn ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fẹ́ni kankan so ẹni tó máa lecture àwọn ọba yìí mo rò pé bàbá wa ọba ẹ̀là ń ṣe movement kan nígbà kan ọba ẹ̀là movement tó ń lọ sílẹ̀ àwọn kábíyèsí yìí láti sọ pàtàkì ọba nílẹ̀ Yorùbá fún wọn gẹ́gẹ́ bí Ifá ṣe ṣe àgbékalẹ̀ ṣùgbọ́n níbi tí ọba tó bá ti ń jáde tó ń sọ pé ẹ̀sìn òun ẹ̀sìn níbi tó bá ti ń yan ọba tó ń jẹ́ Abdulrasheed tó ń jẹ́ Abdultohib that's supposed to be a requirement it's an automatic red flag John adé òun la fi ń mọ ọba adé òun la fi ń mọ ọba tó bá tẹ̀ ń jẹ́ Abdultohib yìí yọ orúkọ yẹn dànù kó jẹ́ orúkọ adé tí bàbá ẹ̀ sọ ẹ́ gọ́vnọ̀ fẹ́ di gọ́vnọ̀ Jackson Adeleke ó tún lọ adopt Nurudeen Christian la mọ̀ àwọn Adeleke sí torí pé ó nídìí vote gan in the Muslim community ó dẹ̀ ti di requirement pé tí ò bá jẹ́ Muslim àwọn gbọ́dọ̀ mú so dáàdi ẹ̀ Muslim ní kíákíá story yẹn sáré wá pé Muslim lápá kan mi Christian lápá kan mi because religion have become a criteria to choose leader in Nigeria ó wá di pé ó di Jackson Nurudeen Adeleke táwọn Christian bá fẹ́ wá pé wọ́n pè ní Jackson wọ́n bẹ́ àdírẹ́sì ẹ̀ wọ́n ní gọ́vnọ̀ wa wọ́n ní gọ́vnọ̀ Nurudeen Adeleke ọba Olúwo ń ṣe gbogbo wèrè yìí báyìí gọ́vnọ̀ ń wò ó kò sí kan tán lè ṣe because a attack on him or a sanction on him is a sanction on the Islamic community and this man is going for a second time kò fẹ́ ní issue
kò fẹ́ ní ìṣù pẹ̀lú àwọn muslim community ń jáde ní ilẹ̀ yorùbá páwọn fúlàní o àtàwọn haúsá ká máa ṣe voters card wọn nílẹ̀ yorùbá ká máa